Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Rahmatullahi wa barakatuh. Hey, Aki. Kule. Aki kiri tẹ̀tẹ̀ lápàdé àti wọn àgbà lóòrọ̀ yìí. Àdàbà náà láwọ̀ 88.9 FM gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá. Ibẹ̀ náà ni àtúngbàkùn tá a jókòó sí wáyé láti ń dákẹ́lú tá à ń dábẹ́ ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe lórí ètò yẹn ètò Abíọ́dún Káyọ̀dé àtúntìdé náà nù gẹ́gẹ́ bí ìṣe wa a sì ní kólókọ ọmọròkó rárá o àníkólódò ọmọròdò àwa kẹ mo láwa kẹ kí ni àtàwọn sọ pé kọmọròkó kí là á jẹ. àbí o àmọ́rútà àmọ̀gìrì tàbí ọdún àwo kan náà tá a mọ̀ ṣe là ń ṣe o là ń ṣe lọ́wọ́ yìí kẹwàá yẹ wá o ẹjọ́ san wá o ẹjọ́ pè wá dalẹ́ o iṣẹ́ òwúrọ̀ wa àti iṣẹ́ òsùn àwa yẹ kó tó wá ṣàyè tó bá dọ̀jọ́ alẹ́ rẹ̀. Gbólúfọ́ ọlọ́run lókè ọ̀run gbogbo àwa wòlíì àti ajínrere àtolùdásílẹ̀ ìjọ àkóso dìkìsì lágbàáyé àwa ní kejì ara kejì fún ìpàgọ́ 2021 tí olúwa sì ń jẹ́rìí ara rẹ̀. ìdíbò sọ̀rọ̀ ní ẹ̀sìnkáyà olúbóyè ọ̀làdẹ́jínrere àgbà àti ìjọ àkóso dìkìsì lágbàáyé. gbogbo ẹ̀yin ènìyàn ní gbogbo mo pè é sí àṣálẹ́ agbára lọ́jọ́ Friday alẹ́ àwọn wòlíì alẹ́ ìbẹ́pàdé iṣẹ́ ìyàbí ti gbáàní ogun wọn ló ti là kọjá ìdààmú olùwànú ẹ̀ wọ́n pàdé àwọn ọlọ́run bàbá wa ní orí ilẹ̀ májèm bẹ́ẹ̀ tí ń bọ̀ ẹ ó di alábùkù. òun lẹ ti gbọ́ yẹn ọlọ́run ti kára rẹ̀ fẹ́ ṣiṣẹ́ agbára yóò bọ́ lọ́wọ́ gbogbo ìjọba èṣù àti ọmọ ogun rẹ̀ ọlọ́run yóò sì bẹ̀rẹ̀ ìjọba tuntun nínú ayé rẹ̀ ìpàdé di agogo 10 lálẹ́ ní ọjọ́ Friday yìí ni o ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2021 ní Christ Apostolic Church Prayer Ground Ìkejì Arákejì Ọ̀ṣun State Prophet Ọládèjì Ẹ̀sìkáyà CAC General Evangelist Worldwide àti Pastor Samuel Ọlálékan Ọládélé CAC President Worldwide yóò wà ní ìkàlẹ̀ ní gbogbo òru yìí o wọ́n ọ̀rẹ́ wa agbára yóò yí ọwọ́ padà. àwárẹ̀ o ọmọ ìkàlẹ̀ o. ìlú ẹni nílùú ẹni tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ẹ̀ka tìjọba ìbílẹ̀ Òkìtìpupa ló ń pe gbogbo àwọn tá a ti fìwé pè fún ìkówójọ láti ṣe àtúnṣe ibùdó ìjọba ìbílẹ̀ wa èyí tí àkọlù EndSARS bàjẹ́ lọ́dún tó kọjá ẹlẹ́rù ní kọfẹ̀ nínú akitiyan láti ṣe àtúnkọ́ gbogbo àwọn ọ́fíìsì àti ríra àwọn nǹkan èlò míì táwọn ará abí sọná sí ló jẹ́ kí ẹgbẹ́ NOGE nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ṣe àgbékalẹ̀ ètò ìkówójọ yìí ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tá a ti fìwé pè àti gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ pé ọjọ́ Jímọ̀ ọjọ́ 4 oṣù kẹfà ọdún yìí lètò náà máa wáyé níbùdó ìjọba ìbílẹ̀ Òkìtìpupa láago 11 àárọ̀ a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà Rótìmí Akérédolú alága ìjọba ìbílẹ̀ wa Honourable Ìgbẹ́kẹ̀lé Akínrìnwá àti ààrẹ ẹgbẹ́ NOGE nípínlẹ̀ Ondo Pásítọ̀ Bọ́lá Táíwò ẹ kú àdúrótì o. àjọ ajídédé wa wá dédọ́nìyà pé jáde ná owó bísùn ti tọ́ ọwọ́ wa ẹ̀ ní kànsálẹ̀ àpò. ǹjẹ́ ẹgbẹ́ NOGE níjọba ìbílẹ̀ Òkìtìpupa lábẹ́ àkóso comrade Níyì Adéṣọ̀kan ló ń kéde. àjẹjàjọ ṣe ilé àwọ̀ ilé àwọ̀. ó yá o sí orí òkè prayer center níta lóòrùn ní pópónà Ìdànrè níbi tí àkànṣe ètò àdúrà ó ti wáyé fáwọn ọkùnrin àtàkóbí ọkùnrin sátọ̀dẹ̀ yìí tún ní o. ọlọ́run gbà mí mọ́ jẹ́. ṣé bí gbogbo alamọ̀ ìpè bílé bá ti ń tòrò ó ní láti jẹ́ pé baálé eléyè òrógun ìfàsẹ́yìn ni. nítorí èyí lolúwa bá ṣe wá pàṣẹ wípé nígbà kan gbi ètò àdúrà pàtàkì ó máa wáyé fún àwọn ọkùnrin àti àwọn àkọ́bí ọkùnrin. ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bí wọ́n ṣe dàgànàgànà sáàrin ìlú. àìkò kíyèsára ló sì sọ ayé wọn di wógowògo bí ẹni kó agolo dà sínú àpò. ó mà ṣe o. ẹ wo didi baálé ilé tó dẹni táyà ń bọ́ tàbí èyí tí wọ́n ti fa àìsàn sọ di akúrẹ̀tẹ̀. káyì ẹ tètè gbéra máa bọ̀ kí wọ́n wá fi àdúrà sọ yín dọkùnrin padà. ẹ lọ ka ìwé Exodus 13:2. ẹ rí i pé àkọọ́lẹ̀ rere lolúwa bá ní fáwọn ọkùnrin. ṣùgbọ́n ayé ló kàn fẹ́ sọ ewé di rírọ lára igi tí wọ́n fẹ́ fòkùnkùn wọn padídùn iyọ̀dà. wàyí o àsìkò tó tó lórúkà ó gbọ́ òrùka ẹ̀ padà. gbogbo àkọ́bí ọkùnrin àtàwọn ọkùnrin lápapọ̀ ó yá sí orí òkè prayer center níta lóòrùn ní pópónà Ìdànrè. níbi tí bàbá Samson olúwamọdédé àtàwọn àfàdúrà jagun bẹ́ẹ̀ ó ti máa fi kóńdó àdúrà fọ́lé èṣù dànù. sátidé yìí mà tún ni o. ẹ má mí sí ẹ. pásíkò ọdún bá ti dé rẹ̀ṣibẹ́kì àkọ́dé. ẹ̀dínwó lórí ọjà. àtẹ̀bùn tó fa kíkì kò máa sẹ́yẹ tí ó ṣe bí òkì mọ́ o. rẹ̀ṣibẹ́kì yìí máa ń dá wa lọ́rùn. ó tún ti
dé bó ṣe ń dé nìyẹn. rẹ̀tì bẹ́ẹ̀kì fúnra rẹ̀. aṣíwájú ọ̀gá ńlá ògbóǹtagì. tó mọ tinútòdé àtọ́n gbogbo tó jọ mọ́rọ̀ fóònù lóríṣiríṣi mẹ́kà lóríṣiríṣi brand lóríṣiríṣi model. wàyí o gbogbo àsìkò tó bá ti ń súnmọ́dún tàbí tọdún bá ṣẹ̀ṣẹ̀ parí. làwọn àǹfààní ńláńlá tó máa jáde fẹ́nikẹ́ni tó bá ti wá rajà ń bẹ̀. ìbá ìsàsìkò valentine ọdún àjíǹde iléyà ìtúnu àwẹ̀ kérésìmọ́ new year. ẹ̀dínwó pẹ̀lú àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ni. kódà bí ò bá sówó ẹ lè rà kẹ́ ẹ wá máa sanwó díẹ̀díẹ̀. tàbí kẹ́ mú fóònù àlòkù wá kẹ́ wá gba tuntun kẹ́ tún gbẹ̀bùn ní gbogbo iléeṣẹ́ rẹ̀ ti bẹ́ẹ̀kì. abọ́dúndé là ń pe gbogbo ọjà abẹ. ẹ̀yẹ sátìtì máa rush bọ̀ bí ọkọ̀ rọ́ṣíà kẹ́ wá jẹ ìfà bíi jẹ́nífà. tẹlifon 081-8322-2208. ó láti ìgbà mo ti ń rajà ní rẹ̀ ti bẹ́ẹ̀kì lára mi ti ń gbọ̀n. torí fóònù tó dáa kì í disappoint a máa mára dán a sì máa mọ́kùn ẹni balẹ̀ pẹ̀sẹ̀. rẹ̀ ti bẹ́ẹ̀kì yá ẹ máa bọ̀. rẹ̀ ti bẹ́ẹ̀kì yìí máa ń dá wa lọ́rùn. ẹ káàbọ̀ padà ẹ mọ̀ káàbọ̀. bí ọdún káyọ̀dé. akérèdọ́lù mọ̀ tó kàn ọ̀rọ̀ yìí kókókó. pé ó ní kí ìjọba sẹ́ẹ̀ kí wọ́n ṣe òfin kó ṣe àtìlẹ́yìn gbígbìn igbó torí èrè gọbọi ilé ibẹ̀ lórí ẹ̀. tọ́ èrò tọ́. tọ́. káyọ̀dé. bí ọdún. kí ló dé gan-an kí ló dé ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ̀yẹ ń sẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ gbà pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ ń ṣe. tọ́ ọmọ orílẹ̀-èdè náà ni wá bẹ́ẹ̀ni àwòkú níbi kan á sá lọ. bí ọdún. káyọ̀dé. èwo ló ṣe ọ́. nígbà tó gé ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu mo fẹ́ sọ fún ọ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló sọ tẹ́lẹ̀. mi ò mọ àwọn èèyàn ló sọ. èmi kọ́ o. àtijọba àpapọ̀ sọ tiẹ̀ kó jẹ́ kí n gbọ́. bí ọdún. káyọ̀dé. irú alátaná ń gélé yín lọ́wọ́ o ipe kíni. òféèfé iná gbé fún yín o pé mo fẹ́ lọ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú apc ń kó nu ẹgbẹ́ òṣèlú ọ̀dọ̀ mi wọ́n ti gélé yín lọ́wọ́ o ìrọ́kùnrin ni o. ṣé pé ọ̀gbọ́n ni. kí tẹ̀ sára gbọ́ ọ̀gbọ̀n ká yédèrú. ọ̀gá o. apàṣẹ kẹ́ni. èmi kọ́ lọ sọ bẹ́ẹ̀ o. ta ló sọ. mímíkò. mímíkò ló sọ. ok mi mọ̀ pé ò ní. káyọ̀dé. bí ọdún. ẹ wo bí mo ṣe wà yìí lóòótọ́ mo ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp o ṣùgbọ́n mo sì ń bọ̀wọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp yẹn gan-an gidi. ń bọ̀wọ̀ fún tó o bá bọ̀wọ̀ fún wa kọ́ o. ìwọ ló mọ. bí ọdún. káyọ̀dé. ọ̀rọ̀ yìí yóò mọ̀ ń tẹ̀lé kó fẹ́ rúyàn lójú léyìí tó fẹ́ dẹnu fún àyàfu sílẹ̀ lórí bí àwọn kan mọ̀ ṣe já ọkọ̀ akó ọmọlé ìwé tí wọ́n já gbà àwọn agbébọn wọ́n mọ̀ gba ọkọ̀ ọ̀hún wọ́n mọ̀ gbé lọ. ọmọ gàbẹ́ yẹn o. ọlọ́run ṣàánú wa o. àmì o. káyọ̀dé. yọdún. ẹ wo gbogbo àwọn ajínigbé àti àwọn agbénipa lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ni kì í ṣe pé bóyá wọn fẹ́ fi iṣẹ́ náà sílẹ̀ ọwọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló kù sí i. èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o nítorí mo jẹ́rìí ẹ. ọdún tí mo wojú ẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ ó dáa. bí ọdún. káyọ̀dé. ìjọba ìpínlẹ̀ ondo ó fẹ́ fún akẹ́kọ̀ọ́ méjìdínláàádọ́ta ní ẹ̀bùn gbà òkú oríire àti móríyá. wọ́n ṣe dáadáa ní níbi ìfagagbága àwọn ṣe dáadáa ní. àwọn káre àwọn ọmọ rẹ àwọn ọmọ dáadáa. káyọ̀dé. bí ọdún. ẹ wò tán bá ń wá àwọn tó ṣe àtìlẹyìn fún aṣíwájú bọ́lá ahmed tinubu pé kó lè di ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2021 èmi là kọ́kọ́ nínú wọn. bọ́mọ. èmi là kọ́kọ́. bọ́mọ. bóò ló ṣe mọ̀ gan. àti olúwo là kọ́kọ́ ohun là á mọ́ fàfà ìdígi là á bà. orí ẹ pé o mọ̀ ń délédélé lóòótọ́. mo mà délédélé kárìjàre. lọ́nà. mi ò mọ o. bí ọdún. káyọ̀dé. ó ga o. kí ni. akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fáfitì ti ìlú ìlọrin mọ̀ ní. kí ló ṣe. wọ́n ní wọ́n fipá bá alájọṣepọ̀ ní o. ẹ o. ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn òkú rẹ̀ náà bá nu yàrá rẹ̀. ọlọ́run ọba o ọlọ́run ṣàánú wa o. ìbá mi. ó ga o. káyọ̀dé. bí ọdún. ẹ wò ó ṣe ni láàánú gan orílẹ̀-èdè tó jẹ́ pé ó ti ń sàn fún wàrà àti oyin tẹ́lẹ̀ rí ni ìkorò àti ìbànújẹ́ ló wá sàn lórílẹ̀-èdè nàìjíríà báyìí ó dùn yàn jọjọ. ọlọ́run bá yí padà o. àmì o àmì èmi kan kọ́ ló sọ bẹ́ẹ̀ èmi kọ́. àwọn òkúrò ọkàn ni. rárá tí mo lérò ọkàn ṣá. bí ọdún. káyọ̀dé.
arákùnrin kan ó ṣiṣẹ́ nílé iṣẹ́ kan tẹ́lẹ̀ kò wá ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ o báyìí ó wá fọ́ ọ́fíìsì ọ̀gá rẹ̀ tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ńgbà sí ní fẹ́ tú ó kó sínú goromi tó máa ń gbé sókè tó máa ń fi fa omi wọlé o lọ́ba kó sínú ẹ̀. ló kó sínú ẹ̀ wọn kọrin fún bẹ́ẹ̀. kí ló sọ yìí. ó kó sí goromi ó kó sí goromi àgbàlagbà olè ó kó sí goromi. káyọ̀dé bí ọdún. ẹ wo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ni o wọ́n ní kò sí pé bóyá a ṣẹ̀ tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ṣe ìwé òfin orílẹ̀-èdè yìí o wọ́n ti sọ bẹ́ẹ̀ báyìí o. ọ̀gá bí ọdún. káyọ̀dé. àwọn ọmọ àṣìrò ìlú ayé ara àwọn tó lè dáàbò bo orílẹ̀-èdè náà ni bóyá tiẹ̀ lè kó wọn jọ tí ó bá dọ̀rọ̀ pé ń dojú ìjà kọra. lóòótọ́. ọkọ lọ́mọ sọ bẹ́ẹ̀ èmi bò. bá a ní kó jẹ́ ká lọ sí rí ìlú. èló mórí. ọ̀lẹ́ wúgú ọmọ yọ̀lẹ́ o. èmi tó bá yọ̀lẹ́ ló máa ń tóbi. olójú pọ̀. àwọn kún kéré. kún kéré. káyọ̀dé. yọdún. kì í ṣe dandan pé bóyá ká máa sún ipò ààrẹ orílẹ̀-èdè yìí ká máa sún lọ sí ẹ̀kú kan o torí bí mo ṣe wáyé gan èmi gan mo ṣetán láti di ààrẹ orílẹ̀-èdè yìí. ọmọ sọ bẹ́ẹ̀ èmi rẹ̀ máa ń tẹnu mọ́ gidi lọ́dún. ó máa gún ni. ìgbìmọ̀ kọ́ sẹ́mi ló pé ni. ìgbín ẹ̀ mo pé. èmi kọ́ ẹni tó sọ bẹ́ẹ̀ wàá gbọ́ tó bá yá. ó dáa. ìgbín ẹ̀. bí ọdún. káyọ̀dé. mo fẹ́ sẹ́mi mu ná. èmi náà mo fẹ́ lọ ṣèyọ́kẹ́ mo fẹ́ dódì kejì lọ́nà. ayédáadé ẹ̀yin èèyàn lù ú kò sóhun tó múnú ẹni dùn tó ká wọlé ẹni kí gbogbo ilẹ̀ inú ilé ó tutù ṣojú lọ́yìn kó sì wà attractive báwo lẹ ṣe fẹ́ sí ṣé ká wọlé yín kó dàbí ìgbà tí sánmọ̀ ti ń bẹ lórí ilẹ̀ ni tàbí kó dàbí ìgbà tó ṣùpá àtòrùn ń ṣèpàdé ẹnikẹ́ni tó bá sì ń ṣe floor interlocking àgbòrín èṣí lẹni bẹ́ẹ̀ ń jẹ lọ́bẹ̀ kí compound floor ó máa dán 3D concrete polish floor là ń pè é ẹ má ṣe wọ̀ tún wò sí tẹ́ ẹ bá ń wá ilé iṣẹ́ ọlọ́pọlọ pípé tó lè fi ìmọ̀ ìjìnlẹ̀ gbé kalẹ̀ Dadio Innovations lọ́nà tààrà láti jẹ́ kí gbogbo ilẹ̀ ilé yín ó mọ dán bẹ́ẹ̀ bá ṣe sọ pé ẹ fẹ́ bẹ́ẹ̀ ni Dadio Innovations yóò bá yín gbé kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ń lo floor interlocking ejò ti wọ́ kúrò ń bi tà náà Dadio Innovations ní kẹ́ ẹ pè fún 3D concrete polish floor ní nọ́mbà 2 Favour Complex Iriakari Junction Akala Expressway Ìbàdàn tàbí Gwarimpa Junction Abuja nípínlẹ̀ Ondo ẹ lè kàn sí wọn ní shop 7 Mojere Market Ilesha Garage Àkúrẹ́ 08032227780 Dadio Innovations our quality speaks the difference. ọ̀rẹ́ mi ò sì wá gbà mí ìnáró àpò kòkó méjì ti wá di àfọgọ́kábà yìí ní oko mi ládùúrò òbítíbitì owó tí mò ń ná fi ra oògùn àti sísan owó àwọn òṣìṣẹ́. o tí ì já sí ni ṣé wo mọ̀ wípé lílo kẹ́míkà tó dára fún oko rẹ kò tó láti jẹ́ kí ìkórè rẹ kó túbọ̀ pọ̀ sí kí àwọn kòkó rẹ kó sì mọ yọ dáadáa o nílò Saro complete solution package fún àwọn kòkó rẹ. o sì já mi tán nídìí àti wá ojútùú sọ̀rọ̀ yìí. Saro Cocoa Solution Package ó pín sí ọ̀nà mẹ́rin èyíkéyìí tó o bá fẹ́ ó ní àwọn èròjà nínú léyìí tó jẹ́ kí àwọn nǹkan ọ̀gbìn rẹ kó túbọ̀ mọ́ ṣèso rere àwọn pákéjì yìí òun làwọn akọ́ṣẹ́mọṣẹ́ òun ni wọ́n gbé wá sí ẹnu ọ̀nà rẹ lọ́gán tí o bá ti ṣe tó tọ́. oògùn wo ní tún wá pẹ̀lú pákéjì tó tún yàtọ̀. ọ̀kọ̀ọ̀kan èyí tó bá wẹ̀ ló wá pẹ̀lú Mackenzie Extra tó dára fún lílo oko rẹ tí àjọ CRIN jẹ́ ló ń tẹ gbà. bákan náà ó ní oògùn apakòkòrò Capsitox wà ń bẹ̀ tí ó lé àwọn kòkòrò jìnnà wàá tún rí Champ DP fungicide lójú náà láti lé àwọn joríjorí jìnnà sí oko rẹ. sọ́wọ́ rẹ̀ wà ní fanilápòyà. owó obè ò fanilápòyà níwọ̀n ìgbà tí ó ti rí èrè látara owó tó bá ná lé lórí lọ́gán tó bá ń lo Saro complete solution package òun làwọn kòkó rẹ ní ó máa dàgbà táwọn èèyàn sì wá máa rà á ní kẹ̀tíkẹ̀tí owó máa wo àpò rẹ. bó o wá ní ṣe rí Saro package tó sọ yìí rà. ìwọ kàn pé nọ́mbà yìí 08077494225 lọ́gán lọ́kàn sí kan ní àwọn aṣojú iléeṣẹ́ wa tó bá súnmọ́. o ṣeun ọ̀rẹ́ mi ń lọ pè wọ́n ní ìsìn. láti ra èyíkéyìí package tó bá wù ọ́ yálà bronze silver gold tàbí platinum iléeṣẹ́ Saro Agrosciences Limited ti ṣe Mackenzie ló ń pè tó ń tà á. Evergreen Stationery Warehouse. Evergreen.
ọ̀gá ni Evergreen nínú kata stationery sì nílẹ̀ yìí. Evergreen ló ní àwọn ọjà wọ̀nyí ní káwọn tó lẹ́ẹ̀dínwó tó rọjú jùlọ. bẹ̀rẹ̀ látòrí A4 papers, big notes, diaries, pen, biro, pencil, drawing board, whiteboard, calculator lóríṣiríṣi, bíbélì àtàwọn ohun èlò ẹ̀kọ́ gbogbo nílé ìwé. Evergreen ló ń supply laminating materials direct láti ọ̀dọ̀ àwọn manufacturer ní wọ́n rọ́jà tiwọn. òun lówó wọn fi rọlẹ̀ jù ní gbogbo agbègbè yìí. ẹ má wulẹ̀ rè kó ẹ má rè bàdàn mọ́. Evergreen ti wà fún wa pẹ̀lú ẹ̀dínwó tó rọrùn jù. iye tí wọ́n ń tà lẹ́kọ̀ọ́ náà lẹ́ máa bọ́jà. ní dọ́sídọ́sí bundle package trailer. tẹ́ ẹ bá ra àjàtọ̀ wọn láwọn ọkọ̀ àjàgbé tí ó bá yín kẹ́rù débikíbi tẹ́ ẹ bá lọ ní Nàìjíríà. Evergreen stationery warehouse ó kalẹ̀ gàgàrà sí nọ́mbà 22 Oyèmẹ́kù road nítòsí Cathedral junction Àkúrẹ́. telephone 08165316655 tàbí 08038554422. Evergreen stationery warehouse ló ń ta ọjà tó quality jù pẹ̀lú owó tó rọlẹ̀ jù. tó ẹ káàbọ̀ padà látòdì kejì lọ́wọ́ káyọ̀tì yà wúṣẹ́ tó iṣẹ́ ti yá ọmọ aláṣẹ omi ń bẹ lámù fún wa. bí ọdún Káyọ̀dé. gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu sáà ló mọ̀ tó ti kan ọ̀rọ̀ rẹ̀ kẹ́kẹ́kẹ́ wípé fífi òfin ṣègbè lẹ́yìn gbígbin egbògi olóró igbó ní orílẹ̀-èdè yìí ẹni òun mọ̀ tó ń bẹnu lù ó ní èrè gọbọi ló wà nídìí rẹ̀ tí orílẹ̀-èdè ó sì jẹ́ lórí igbó gbígbẹ̀ òní pàápàá ní abala fífi ṣe oògùn lílò gẹ́gẹ́ bí oṣù Akérédolú òun ló sọ pé egbògi olóró igbó ọ̀hún òun ló jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ohun tí àwọn òkè òkun tí wọ́n fi ṣe pàṣípààrọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ ọ̀rọ̀ yìí lánàá ọjọ́bọ̀ ní orí ẹ̀rọ rédíò àti amóhùnmáwòrán wa níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú gómìnà ọ̀hún lórí ètò tí wọ́n pè ní àkórí rẹ̀ ní gómìnà ṣe àlàyé tí ó sì wáyé lórí rédíò àti tẹlifíṣàn ní ìpínlẹ̀ Ondo níbi ètò ọ̀hún léyìí tí wọ́n fi ń sàmì sí ayẹyẹ ọgọ́rùn-ún ọjọ́ gómìnà lórí àlééfà lọ́fíìsì lẹ́ẹ̀kejì gómìnà ló sọ wípé a gbọ́dọ̀ wá ọ̀nà o láti rí i dájú wípé a fi òfin ṣègbè lẹ́yìn gbígbin egbògi olóró igbó náà pàápàá jùlọ fún oògùn lílò. ó tún sọ ó ní kò sóhun tó burú nínú rẹ̀ o ó ní ohun tí wọ́n kàn ṣe ni wípé egbògi olóró tá a kọ̀ tí aláàní gbìn bí ìgbà tí èèyàn fi gùn ọgbọ́ ògiri iná ìṣèmọ̀ dùn wá títí òun nítorí pàṣípàrọ̀ tí à ń ṣe láti òkè òkun eléyìí tí àwọn tí ó wà ní òdìkejì orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń lò fún oògùn lílò àti ṣe àwọn nǹkan mìíràn iná fi ń ṣe ìdàgbàsókè tó ṣe sàn án lọ́dọ̀ tiyan táwa sì ń wòran bí ọdún ọmọ tẹ̀síwájú náà rọ rẹ̀ ó ní kó lọ sínú ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn méjì jáde lónìí kó lọ kàyókù ń bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti korò ojú sí bí àwọn ọ̀dọ́ wa ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń ṣẹ́ orílẹ̀-èdè bàbá wọn tí wọ́n sì ń wá ibi tútù láti pé kí wọ́n lè bá sí. Nígbà tó ń sọ̀rọ̀ náà mínísítà tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí ìyẹn ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ó ní ìṣọ̀wọ́kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ọ̀dọ́ àti bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń sọ pé àwọn ò kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ò dáa rárá o. Ó ní ní báyìí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ti ń gbìyànjú láti gbé ìlànà kan kalẹ̀ léyìí tó fi jẹ́ pé ọwọ́ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ò ní dilẹ̀ tí wọn yóò máa rí nǹkan fi ṣe kan. Ó ní ṣùgbọ́n ṣá lójoojúmọ́ ni kí wọ́n máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má sì ṣe yé sọ pé àwọn ò kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation ká ẹ lọ kà á. bí ọdún Káyọ̀dé. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti júwe àkọlù tí wọ́n ṣe sí ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ ti ilé ẹ̀kọ́ aládàáni láti ọwọ́ àwọn gídígànwú kan léyìí tí wọ́n sọ pé ìdígunjalè ní o wọ́n ní kì í ṣe ìjínigbé lòdì sí bí àwọn èèyàn bí wọ́n ṣe kún kiri gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìròyìn ọ̀hún wípé àwọn agbébọn náà ní nǹkan aago 7:15 lánàá ọjọ́bọ̀ náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n já ọkọ̀ bọ́ọ̀sì akérò ń gbà ní ọ̀bà ilé tó wà níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Ondo léyìí tí wọ́n sọ pé ìkan lára àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ti aládàáni ọ̀hún Ọmọláyọ̀ Òjó iná gbé lọ mọ́ ọkọ̀ náà gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe sọ nígbà tí wọ́n ṣàlàyé wọ́n ní àwọn jàǹdùkú ọ̀hún náà ṣe àkọlù sí ọkọ̀ bọ́ọ̀sì náà tí wọ́n sì já àgbà nígbà tí wọ́n wà lórí alùpùpù léyìí tí wọ́n fi ti pátíkùkù mú awakọ̀ náà pé kó dá ọkọ̀ dúró gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe tẹ̀síwájú ó ní wọ́n wọ́ awakọ̀ ọkọ̀ náà bọ́lẹ̀ túrútú nígbà tí wọ́n sì já ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún gbà ni wọ́n wá lọ sí ibì kan tí ẹnìkan mọ̀ pẹ̀lú òjò tó wà nínú
rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn wákàtí péréte tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ẹni tí wọ́n wà lọ tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún ẹni wọ́n sọ pé wọ́n yọ̀ǹda rẹ̀ o láì farapa rárá nígbà tí ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì wà ní ọwọ́ wọn títí di àsìkò ìkóròyìn yìí jọ nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Bọ́lájí Sàlámì ó júwe ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìdigunjalè ẹ lọ́ka ikú nínú gbogbo ìwé ìròyìn tó jáde lónìí pàápàá jùlọ ìwé ìròyìn Punch. Káyọ̀dé lọ́dún látàrí bí àwọn ajínigbé ni bí wọ́n ṣe jí àwọn ọmọ iléèwé tí wọ́n lọ sí bí igba tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ Niger ni ó jẹ́ gbà pé òjìmì nínú ẹ̀sìn mùsùlùmí ni ìyẹn Sheikh Ahmad Gumi ó mọ̀ ti gba ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lámọ̀ràn wípé ṣe ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn kan tó jẹ́ pé wọ́n ṣetán láti ronúpìwàdà nínú àwọn ajínigbé àti àwọn agbébọn náà wọ́n ní torí pé pẹ̀lú bí òun ṣe ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn karambani èèyàn yìí ló jẹ́ pé wọ́n máa ń sọ fóun o pé tó bá jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ṣetán láti bá wọn jókòó papọ̀ ni kí wọ́n sì wo ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà àwọn ti ṣetán láti pé kí wọ́n jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi ọ̀hún. Gumi sọ pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé ìjọba ò dáhùn sí wọn èyí gan ló ń bí wọn nù o nítorí mélòó lòun gẹ́gẹ́ bí Gumi mélòó lòun nìkan fẹ́ ṣe o nítorí bóun tiẹ̀ ṣèpàdé pẹ̀lú wọn jù bẹ́ẹ̀ lọ bóun rawọ́ ẹ̀bẹ̀ sí wọn jù bẹ́ẹ̀ lọ bíjọba àpapọ̀ ilẹ̀ yóò bá kóun lọ́wọ́ láti pé kó wá bá wọn sọ̀rọ̀ àjẹ́ pé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní gbogbo ipá tóun sá o ó ní nítorí pé nǹkan búburú ńlá fi ń ṣẹ́gun àwọn nǹkan burújà nítorí àwọn tí wọ́n bá ronúpìwàdà lọ́wọ́ àwọn lára àwọn karambani àwọn gan ni wọ́n máa padà láti wá gbójú agan sí àwọn karambani akẹgbẹ́ wọn léyìí tó kù. ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ kà á. bí ọdún Káyọ̀dé ọ̀fẹ́ lórí kejìlá ọ̀nà. ok má pẹ́. má bọ̀ ó tó. sharp command. fún táw. ojú ẹ̀rí kí ló ń ṣẹlẹ̀. ọkọ̀ yìí fojú mi rí nǹkan lónìí o. nǹkan kékeré lèyí. kí ló dé. agbára ti dé mo fẹ́ lágbára àti ṣiṣẹ́ yìí mọ́. mo fún kì í ṣàgbára ló ń bá ọ fẹ́ra o nǹkan tó mọ̀ ló ń pa ọ lọ. wo mú ẹ̀rọ sí 5,000 mi wá bó ṣe ń wò mí. Èkó ni mo ti ń bọ̀ tí mo bá kúrò ń bí mo ń lọ sí Benin láti Benin máa forí lẹ́pọ̀tà lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti lọ́nu. kí rẹ̀ ọ ni. rẹ̀mí kẹ̀ níbo lójú ẹ̀rọ sí 5,000 egbògi àtàtà tá a fi wí àtẹ̀gùn ṣe amárúgbó ta kébé a máa mú kára le a sì máa mú kéèyàn ó ta pọ́npọ́n ní gbogbo ìgbà. ogun tó ń bára lè kó fún ni lálẹ́kùn àlàáfíà ogun àtàrà líle lójoojúmọ́. kì í ṣàgbàlagbà nìkan ló wà fún o ó dáa fáwọn ọmọdé náà a sì mú àlàáfíà bá gbogbo ara tó ń ro ọ́. Aeroxil 5,000 ó wà ní gbogbo ilé ìtajà oògùn kẹ́míìsì àti gbogbo ilé iṣẹ́ Yemkem International káàkiri Nàìjíríà. kò sí èrò fọmọ ọlọ́run tó bá lè gbàdúrà nítorí náà ní ìjọ Salvation of Christ Mission Assembly Worldwide eléyìí tí a ti ọwọ́ ìránṣẹ́ olúwa Apostle Esther Bádéjòkó olúwa gbàgbé lọ́wọ́ ìyàgbékalẹ̀ ṣètò ọlọ́dọọdún wọn ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì irú rẹ̀ 37th annual olúwa gbàtẹ̀mírò International Prayer Conference pẹ̀lú àkòrí wáìnì tuntun tí ṣe ìfarahàn ìjọba ọlọ́run bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà to 19th of June 2021 àwọn àkókò àdúrà ní aago 9 òwúrọ̀ aago 5 ìrọ̀lẹ́ àti aago 10 àṣálẹ́ ojoojúmọ́ ní orí ilẹ̀ agbára àdúrà olúwa gbàgbé lọ́wọ́ ìyá International Prayer Ground kìlómítà 4 Adúọ̀wọ̀ Express Road Àkúrẹ́ Ondo State ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ní olúwa yóò máa lò àwọn bíi Bishop Duke Inaji Apostle Dr. Joshua Talena Bishop Elijah Bankole Pastor Mayowa Owóyẹmí Bishop Ọ̀páyínká Jẹ́gẹ́ Evangelist Ṣọláòkì Pastor Túnjí Olúwarẹ̀mípadà Pastor David Ọlọ́runṣọlá Pastor Ọ̀ṣọ́ CA Pastor Orímọlóyè JA Pastor Adéwọlé EA àwọn olùgbàlejò ní Pastor and Pastor Mrs. Ọláníyàn O. Peter ìjọ Ìgbàlá ti Kristi ọmọọba òde ọ̀run aláìdíyelé lórí ilẹ̀ ayé. Oògùn atẹ́jẹ́ṣe kan ni mo fẹ́ràn yìí. President Abablo Tony ló ń jẹ́. Ó máa dùn, ó máa jọ̀lọ̀, ó máa fresh. Lọ́mọdé bá lò ó, ẹ̀rẹ̀ rẹ̀ á máa dùn. Àgbàlagbà bá lò ó, àdàbí ọmọdé. President Abablo Tony kẹ́ máa lò ó. Ṣé ẹ gbọ́? President Abablo Tony. Wàhálà táwọn èèyàn ń dojúkọ nílẹ̀ yìí nípa ìtú ẹ̀jẹ̀ lágọ̀ọ́ ara kékeré kọ́. Torí kára ó tó lè lókun, kágọ̀ọ́ ara ó tó lè jọ̀lọ̀. Ipa kékeré kọ́lẹ̀ jẹ́ ń kó. President Abablo Tony. Oògùn ẹ̀jẹ̀ tí wọ́n fi ewé àti egbògbé síta ni ó máa ń fúnni lágbára. Ara iṣẹ́ President Abablo Tony nìyẹn. Bó ṣe ń fọ èérí inú ẹ̀jẹ̀. Wọ́n tún mú kágọ̀ọ́ ara kó dá yàtọ̀. President Abablo Tony. Ilé-iṣẹ́ Kicksolin Green Resources Limited ló gbé síta. Bẹ́ẹ̀ ni wọ́n tún láwọn oògùn míì tó jáde wá láti ilé-iṣẹ́ wọn. Tó sì ti gbòǹtẹ̀ ìjọba. Number 28 Town Planning Way Shagari Village ni wọ́n wà nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. President Abablo Tony. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn tó súnmọ́ yín. Tẹlifon 08033961523 lẹ́ẹ̀kan sí 08033961523
080961523. ẹ káàbọ̀ padà látòdì kejì ẹ mà káàbọ̀ o. bí ọdún káyọ̀dé. gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ondo dókítà olùṣègùn mímíkò lánàá ọjọ́bọ̀ olómọ̀ ti sẹ́ gbogbo ẹ̀sùn léyìí tí wọ́n káàkiri àti ọ̀rọ̀ léyìí tí wọ́n so méjì aṣọ rẹ̀ lọ so mẹ́gbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ apc wípé ó fẹ́ kàṣà rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà láti lọ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú apc ọ̀hún abala kan nínú ìròyìn léyìí tí ó jẹ́rẹ̀ rìn káàkiri ọ̀hún léyìí tí wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí náà lẹ́ni tí ó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú senate labour ẹni pé ó ń di ẹrù rẹ̀ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú senate labour náà láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc ṣùgbọ́n ní bó ṣe sẹ́ ọ̀rọ̀ ọ̀hún léyìí tí ó jẹyọ nínú àtẹ̀jáde tí abẹ́ṣekáwọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni john paul akinduro tó buwọ́lù nílùú àkúrẹ́ tó jẹ́ lílo ìpínlẹ̀ ondo lánàá ọjọ́bọ̀ ọ̀hún mímí kóun ló gbẹnu rẹ̀ sọ tó júwe ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn èké àti wípé ìròyìn ẹlẹ́jẹ̀ léyìí tí wọ́n gé lọ́wọ́ káàkiri ẹnikẹ́ni tó bá ń jẹ́ ó kàn jẹ ẹnu ara rẹ̀ níyà lásán ni nínú àtẹ̀jáde ọ̀hún léyìí tó tẹ̀ lábalábala dókítà mímíkò léyìí tí wọ́n ní ó wà nílùú àbújá láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn láti lọ ṣe àwọn ètò kan tí lórí àwọn ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni kan lórí ọ̀rọ̀ aṣáájú àti àwọn nǹkan mìíràn bí ọdún tó bá fẹ́ kàyókù rẹ̀ mọ́rin jìnnà ìwé ìròyìn punch ni kò náwó mú. káyọ̀dé bí ọdún lẹ́yìn nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì tí gómìnà ìpínlẹ̀ cross river ìyẹn ben ayade tó ti fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ tó sì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú apc òjẹ́gbà pé lánàá òde yìí báyìí ló ṣẹ̀ láǹfààní láti pé kó lè lọ fijúrinjú pẹ̀lú ààrẹ muhammadu buhari gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe máa ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú apc ọ̀hún tó bá lẹ́nikẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kúrò nínú ẹgbẹ́ wọn tó kúrò nínú ẹgbẹ́ míì tó takọ́sọ́ sínú ẹgbẹ́ wọn àwọn olóyè ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n yóò mú lọ sí ọ̀dọ̀ ààrẹ muhammadu buhari ṣùgbọ́n ṣá o ti bẹ́ẹ̀ náà ayade kò mọ̀ rí bẹ́ẹ̀ o kò sí kankan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà tó tẹ̀lé lọ sí ọ̀dọ̀ ààrẹ muhammadu buhari àyàfi ẹni tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ muhammadu buhari nìkan ìyẹn ọ̀jọ̀gbọ́n ibrahim gambari olómú lọ sí ọ̀dọ̀ ààrẹ muhammadu buhari lẹ́yìn ìgbà tó kù lọ́dọ̀ rẹ̀ tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló sọ pé ṣe rí ẹgbẹ́ òṣèlú pdp ni lóòótọ́ mo ti kó nínú ẹgbẹ́ òṣèlú náà o ṣùgbọ́n ṣá òun bọ̀wọ̀ fún ẹgbẹ́ òṣèlú pdp ọ̀hún gan-an gidi nítorí pé gbogbo nǹkan tó ń jẹ́ láyé ẹgbẹ́ òṣèlú pdp ló jẹ́ kóun ó dà á ó ní ẹgbẹ́ òṣèlú pdp ló sọ òun di sẹ́nẹ́tọ̀ bákan náà àwọn ni wọ́n jẹ́ kóun ó lè di gómìnà ó ní kì í ṣe pé bóyá òun bínú sí ẹgbẹ́ òṣèlú pdp tàbí wọ́n ṣe òun o ṣùgbọ́n ṣá ìfẹ́ ààrẹ muhammadu buhari tóun ní lọ́kàn ló jẹ́ kóun ó fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ tóun wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc láti lè kún ìṣèjọba ààrẹ muhammadu buhari lọ́wọ́ ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard. bí ọdún káyọ̀dé kò dín ní akẹ́kọ̀ọ́ méjìdínláàádọ́ta 48 ilé ẹ̀kọ́ aládàáni àti ti ìjọba léyìí tó jẹ́ talákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama léyìí tí wọ́n ti gba ẹ̀bùn o látàrí wípé wọ́n pègede ẹ̀bùn tí wọ́n gbà ọ̀hún látòkèrè àti lẹ́sẹ̀kúkú ni nínú ìfagagbága léyìí tí wọ́n ṣe láwọn tí ó lọ ṣojú ìpínlẹ̀ ondo tó sì jẹ́ pé ìrìnà kó wálé ní ìjọba ìpínlẹ̀ ondo ló ṣe bẹ́ẹ̀ tó fún ọ̀lẹ́bùn ìwúrí ọ̀pọ̀ lára àwọn tó jẹmù lára ẹ̀bùn ọ̀hún ẹni abiodun ayọ̀mídé ti ilé ẹ̀kọ́ kábátà nílùú àkúrẹ́ lẹ́ni tí ó jẹ́ ẹni tó jáwé olúborí po nínú gbogbo kòká nínú àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ṣe ìdánwò ìgbaniwọlé tọdún 2020 akínwádé olúwatómísìn ti ilé ẹ̀kọ́ greater tomorrow secondary tó wà ní arigide àkókò àti alex ogunmáke ti st peters unity secondary school tó wà nílùú àkúrẹ́ ìpè wọ́n pègede o nínú àwọn ìdánwò tí wọ́n ṣe lásìkò ìgbà tí wọ́n ṣe ìdánwò tọdún 2020-2021 nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún àwọn tó jẹmù láhùn lẹ́bùn lẹ́yìn tó wáyé nílùú àpẹẹrẹ tó jẹ lúlù ìpínlẹ̀ ọ̀dọ́ ọ̀gbẹ́ni rotimi akérèdọ́lù ló sọ pé ohun tí àwọn ọmọ yẹn ṣe akitiyan wọn àti pípegedé yìí nínú gbogbo àwọn ìdánwò àti ohun tó ń ṣe ó ní ó jẹ́ ìjẹ́rìísí ìfarajìn ìjọba òun lórí ètò ẹ̀kọ́ léyìí tí òun mú ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bó ṣe sọ bí ọdún lọ́ọ̀kà yókù ní wéròyìn punch àtọ̀pọ̀ ìwéròyìn tó jáde lónìí. káyọ̀dé bí ọdún pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí
ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ló ti sọ ó ní ńṣe ló ṣe ní láàánú pé orílẹ̀-èdè nàìjíríà bá ara rẹ̀ ní ipò tó wà báyìí nítorí tẹ́lẹ̀ rí ńṣe ní orílẹ̀-èdè nàìjíríà ńṣe ló ń sọ fún wàrà àti fún oyin o ṣùgbọ́n nísìnyí dípò kó máa sọ fún wàrà àti fún oyin èyí tá a ti mọ̀ ọ́ mọ́ tẹ́lẹ̀ ńṣe ló ń sọ fún ìkorò àti ìbànújẹ́ o ọbásanjọ́ wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n là kàkà o láti lè jẹ́ kí àyípadà kó dé bá ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo ẹlẹ́kajẹ̀ka nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní nǹkan tó yà òun lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé wọ́n ń ṣe àkóso oríṣiríṣi àwọn ilé-iṣẹ́ káàkiri gbogbo àgbáyé tó sì jẹ́ pé wọ́n lu àlùyọ tí wọ́n ṣe dáadáa nípa rẹ̀ ṣùgbọ́n ṣá òun ò mọ nǹkan tó ṣe wọ́n tó jẹ́ pé àti lè jẹ́ kí orílẹ̀-èdè wọn kó dáa ló jẹ́ pé wọn dá sí rárá ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílé àti lẹ́yìn odi láti pé kí wọ́n rí dájú pé orílẹ̀-èdè nàìjíríà ó padà sí ibi tó wà gan o kó sì máa jẹ́ orúkọ rẹ̀ èyí tó ti ń jẹ́ láti ẹ̀yìn wá ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation kẹ́ ẹ lọ kà á. bí ọdún káyọ̀dé jẹ́ iṣẹ́ mi mú. ọ̀dà mú gbọ́. Vigo Cap Abacap. ọjọ́ ti pẹ́ tí mo ti ń fẹ̀yìn dídùn ṣeré àfìgbà tó gba òkú múlẹ́rọ ara lọ́wọ́ mi. ìyẹn ni mo bá títí díẹ̀ bí n tí ló kù káyà mi ó da ya aláya. kórí tó gbé mi pàdé Vigo Cap Abacap ni mo bá gbé ìlú ra lọ́gán. ìṣọwọ́ ta pọ́npọ́n mi kọjá bẹ́ẹ̀. bóyá no dolly no time for súnmẹ́súnmẹ́ no dolly no time for ìdérídé. Vigo Cap Abacap ló tún ṣe kó. Vigo Cap Abacap sanko pé egbòogi ilẹ̀ wa. tá a ṣe lára ọ̀tọ̀ láti dènà lè ṣe déédéé ọkùnrin nínú ilé. káàárẹ̀ ò mọ́kùnrin tíye. abà táwọn tó dá mọ̀ ti já sí. àwọn tó já sí ti dá mọ̀. béèrè fún tiẹ̀ lónìí. nílé ìtajà ètò oògùn chemist àti pharmacy. tó bá súnmọ́ yín. Vigo Cap Abacap egbòogi àtẹwé ilẹ̀ wa. tá a ṣe látọwọ́ Ayọ̀ Aba S Limited. ọkùnrin nìkan ló wúlò fún. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí 08038606858. ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08038606858. Vigo Cap Herbal capsule ọkùnrin làdá. appreciation oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. àpapọ̀ sífàn edusapta lábẹ́ alága wa alhaji latif agbájí akọ̀wé àgbà àtẹ̀wọ́lá gbẹ̀ngà àtàwọn kọ́mítì lápapọ̀ adébáyọ̀ tóyìn kasimu tìjání eunice bọ́dà ọmọlára ọdún ìta ní parapọ̀ náà ń ké lérí oko fún tosmonan farmer ọba làgbẹ̀ tó wàá sòsò tó fún wa ní ọ̀kọ̀ọ̀kan ra balẹ̀ tó ní ká máa fi tùgbà máa fi jayé kiri àmọ́ lóore o àmọ́yé iléeṣẹ́ tá a ti bá rògùn kòkó tá a ti bá dùn tí wọn ò kà wá kún tí wọn ò sì mọ́ lóore ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ fi wá pa mí ní fún tosmonan farmer ọba làgbẹ̀ iléeṣẹ́ tí ń ta gromite over power reactive force crystal far partner iléeṣẹ́ olóríire olójú àwọn náà tó ń ta kẹ́ gold plus ẹ wo kéṣekéṣe lẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàṣàkàṣà dé bàbá kéṣekéṣe rẹ̀ látàsìkò yìí àfi dá yín lójú bá a ṣe ń ra gbogbo oògùn tí ń jáde nílé iṣẹ́ fún tos bá a ṣe ń ra fúnra wa láàmú ra fún gbogbo aláàlá wa torí bí ayé wa bá jọ dáa kò léèwọ̀ fún tos modern farmer adúgbò ọkọ̀ bọ̀gìnì tẹ́ gbé fún sí farmer ẹ̀dọ́ tẹ́ pè wá léèyàn pàtàkì gbogbo ìgbàlá wa náà ó mọ̀ ṣùgbọ́n àyín o àpapọ̀ sí farm ẹ̀dọ́ sapta lábẹ́ alága wa alhaji latif agbájé balógun balàgbẹ̀ worldwide àti akọ̀wé akínọlá gbẹ̀ngà àtàwọn ìgbìmọ̀ tó kù ló ń kéde. bá a ṣe ń bímọ sáyé tán táǹkì ní kúwèé ibùsùn uniform bẹ̀rẹ̀ láti fún orí tán láti gba ìkókó títí darúgbó kẹrẹlẹ ibùsùn uniform ibùsùn gidi. tó bá jẹ́ ti ká sùúrù ayọ̀ ká tún lára ìṣẹ́gun èmi ò máa rí irú uniform yìí yẹ o ibùsùn ayọ̀ látọmọ ìkókó uniform ọmọ orin uniform ọmọléèwé uniform àgbàlagbà uniform àtàrúgbó uniform ibùsùn tó péye láti tayọ níbikíbi uniform. èrò wa ni láti bá ẹ dọ́gba ṣèrànwọ́ lórí èròǹgbà rẹ láti tayọ níbikíbi láti ìgbà ìkókó títí darúgbó kẹlẹlẹ ní tìmùtìmù uniform ti ṣètò bánirẹ fún ọ láti mú àlá rẹ wá sí ìmúṣẹ sún fọkànbalẹ̀ láti tayọ náírà ìtura láti mú èrò rẹ wá sí ìmúṣẹ tìmùtìmù uniform ló nílò 07068245523. láti tayọ níbikíbi uniform. káàbọ̀ padà. bí ọdún káyọ̀dé. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti fi tàkútì òfin gbé arákùnrin kan ní ọdún méjìdínlọ́gbọ̀n lẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ kan tẹ́lẹ̀ rí Ọlá Adéoyè lórúkọ rẹ̀ lórí ẹ̀sùn pé ó lọ fọ́ ọ́fíìsì ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ rí ó sì tún lọ sápamọ́ sínú goro omi.
àfúrásì ọ̀hún ni ó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ kan tó ń pè ní owóyẹmí superstore léyìí tó wà ní pópónà ìdí ìrókò ní sango ọ̀tà tó wà níjọba ìbílẹ̀ adó-odò ọ̀tà nípínlẹ̀ Ògùn. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abímbọ́lá Oyèyẹmí òun ló mọ̀ ṣiṣẹ́ lójú eégún ọ̀rọ̀ náà lánàá ọjọ́bọ̀. Oyèyẹmí wípé àfúrásì ọ̀hún lọ́wọ́ ṣìkún òfin tẹ̀ ńgbà tí wọ́n pe ìpè pàjáwìrì sí àgọ́ ọlọ́pàá sango ọ̀tà ní nǹkan aago 2:15 lóru. Oyèyẹmí wá fi kún wípé àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n sọ wípé ìgbà tí wọ́n dé ilé ìtajà náà ni wọ́n rí wípé wọ́n ti fọ́ ilé ìtajà ọ̀hún ó wá wípé ìgbà tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà rí wípé ilé alájà méjì náà ni wọ́n ti fọ́ léyìí tí wọ́n gba ibi táwọn èèyàn máa ń gbà gòkè tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ sí àjà kejì tí wọ́n lọ fọ́ ilé ọ̀hún níbi tí ọ́fíìsì ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún gan tó wà. wọ́n tú gbogbo ọ́fíìsì rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gbìyànjú àti fọ́ ibi tí iléeṣẹ́ náà tán kó pamọ́ sí ṣùgbọ́n pàbó gbogbo rẹ̀ já sí o. lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbogbo bẹ̀ iná bá rí arákùnrin kan léyìí tí wọ́n sọ pé ó fọ́ irin ojú fèrèsé wọlé ọ̀hún tó lọ sápamọ́ sínú goro léyìí tí wọ́n pọn omi sí lókè tó máa ń gbé omi wọlé ọ̀hún kí ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá kó má bàa tó. ṣùgbọ́n gbà tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ bí ọdún oníkàlọ́ kàyókùnú wéròyìn Punch tó jáde lónìí. Káyọ̀dé fọ́nrán mọ́ọ̀máwòrán kan ni àwọn èèyàn kan máa ń fi léde òní ibi tí wọ́n ti rí ọ̀gbẹ́ni James Abiodun Faleke tí í ṣe ẹni tí ń ṣojú ẹkùn Ìkẹjà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí tó ti ń sọ pé ó ń bú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bákan náà ló sì ń sọ pé òun ò kì í ṣe alátìlẹyìn rẹ̀ òun ò fẹ́ láti pé kó lè di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 ṣùgbọ́n ṣá o ńgbà tó wàá máa sọ̀rọ̀ báyìí James Abiodun Faleke ó ní gbogbo fọ́nrán yìí tí wọ́n fi léde nì òun ò mọ nǹkan kan pa ìwà àti pé digbidigbi báyìí lòun wà lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti pé kó lè di ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2023 ó ní tí wọ́n bá ń sọ tí wọ́n bá sì ń sọ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun gbúdọ̀ jẹ́ ìkan pàtàkì gbòógì lára gbogbo wọn. ó ní gbogbo eléyìí tí wọ́n fi léde tí wọ́n sì ń kùn káàkiri ni òun ò mọwọ́ òun ò mẹsẹ̀ ń bẹ̀ nítorí òun jẹ́ olóòótọ́ àti olùfọkànsìn sí ìtẹ̀síwájú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation. bí ọdún Káyọ̀dé adarí àgbà yẹn fún àjọ àṣírùlù ní orílẹ̀-èdè yìí Brigadier General Shuaibu Ibrahim òun ló sọ pé àwọn ọmọ àṣírùlù ọ̀hún ni wọ́n wà lára àwọn ìsọ̀gbẹ̀lẹ̀ yìí tí ó dáàbò bo orílẹ̀-èdè yìí o tó sì jẹ́ pé wọ́n lè kó wọn lọ sí ojú ogun tó bá jẹ́ tí ó bá ṣeé ṣe. Ibrahim ló sọ̀rọ̀ yìí lórí ètò kan tó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa kan ní ọjọ́rú ọ̀sẹ̀ nígbà tó ń fèsì sí àwọn kan tí wọ́n béèrè wípé ǹjẹ́ ó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ láti wọ́gi lé ètò ìsìrúùlù ní orílẹ̀-èdè yìí lẹ́yìn tí ó sọ fún wọn wípé ètò ìsìrúùlù ló ṣe pàtàkì fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá kàwé gboyè ṣùgbọ́n tí ò tí ì tó ẹni 30 ọdún. ọ̀gá àjọ NYSC ọ̀hún ó ní ẹtì ẹ̀wá wò láàrin ọ̀sẹ̀ 3 péré tí wọ́n lò ní oríkò tí wọ́n ti ń ṣe ìgbáradì àti ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní àwọn ọmọ ìsìrúùlù yìí ni wọ́n ti parapọ̀ tí wọ́n ti di ìkan yémú o lẹ́yìn tó sì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó jẹ́ obìnrin tẹ́ ẹ bá ní wọn báyìí tán bá ń fọn fèrè àwọn ológun tí wọ́n sì ń lu ìlù àwọn ológun ẹnu ó yà yín ó ní nítorí ìdí èyí tẹ́ ẹ bá fojú inú wò dáadáa káfọpọlọ gbé kalẹ̀ ibo lórílẹ̀‐èdè Nàìjíríà ti lè rí àwọn ọ̀dọ́ tí wọ́n ó kójọ bí eléyìí tí wọ́n sì tètè ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ó yé wọn yékéyéké fún lílò fún orílẹ̀‐èdè bí kò ṣe àjọ ìsìrúùlù ó wá wípé kíni ẹ lọ nú ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí ẹ lọ kàyókù bẹ́ẹ̀. Káyọ̀dé bí ọdún gómìnà ìpínlẹ̀ Kogi èyí ni Yàyà Bello ló mà ti sọ lánàá wípé nítòun òun ò faramọ́ wípé kí wọ́n máa gbé ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ káàkiri àwọn ẹ̀yà kan pé ibẹ̀ gan ló yẹ kí ipò náà kó ti wá. ńgbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari tán ń ló sọ pé tí wọ́n bá sọ pé ẹkùn ibì kan ní kí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí kó lọ tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá rí ẹni tó kújú òṣùwọ̀n láti pé kó lè darí orílẹ̀-èdè yìí kọ́ ó ní títòun o nǹkan tóun ní ìgbàgbọ́ sí ni pé ẹnikẹ́ni tó bá ti kújú òṣùwọ̀n láti gba ipò ààrẹ náà òun ni kí wọ́n jẹ́ kó ṣe é o ó ní nítorí pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ké pe òun báyìí pé kóun ó wá díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí òun gan òun nífẹ̀ẹ́ láti pé kóun ó lè ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 ọ̀rọ̀ pọ̀ ń bẹ òní ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard. bí ọdún Káyọ̀dé ọ̀rọ̀ tá pẹ̀ kẹ́lù lónìí kó tó di pé jádókè lọ́nà ọ̀dà jẹ́ asáré débẹ̀.
àtọ́tún àrẹ́rẹ́ o Arárọ̀mí community off ọba ilé Àkúrẹ́ north local government tí wọ́n ní ilẹ̀ Grandfield estate lójúkojú Àkúrẹ́ airport ní ìpínlẹ̀ Ondo etí wọn ti kún fún àwọn ayédèrú ìpolongo láti ọ̀dọ̀ àjọ Benin Owena River Basin Development Authority lórí àwọn ẹ̀rọ gbóhùnsáfẹ́fẹ́ gbogbo kí ló dé lẹ́yìn tí wọ́n ti kùnà ní ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ondo nínú ìpẹ̀jọ́ suit number AK/165/2018 láàrin Benin Owena River Basin Development Authority pẹ̀lú Arárọ̀mí community eléyìí tí adájọ́ O.O. Odùṣọlá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní 25th of November 2020 pé Arárọ̀mí community ní ojúlówó ẹni tí ó nílẹ̀ Grandfield estate ilé ẹjọ́ sì ní kí Benin Owena River Basin Development Authority kí wọ́n sanwó gbàmọ́bínú mílíọ̀nù kan náírà fún Arárọ̀mí community oṣù mẹ́ta ti kọjá o wọn kò pé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ilé ẹjọ́ ti fún Arárọ̀mí community ní ìwé àṣẹ kí àwọn lónìí Grandfield estate Arárọ̀mí community ó fi àsìkò yìí kìlọ̀ fún àjọ Benin Owena River Basin Development Authority àti àwọn ìgbìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ wọn láti dẹ́kun ìpolongo ayédèrú ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ o ìgbìmọ̀ aláṣẹ Grandfield estate lolùkéde. tó àtidé padà àtidé òun pẹ̀kẹ́lu kìnnìkan lẹ́ẹ̀kan. mo ní ohun tí wọ́n bá wa dá sí lónìí kátìlé kátìbẹ̀ kẹ́sọ̀rọ̀ de kátìbẹ̀ lẹ́bẹ̀ kátìbẹ̀ mú nǹkan àkàṣù torí ẹni mi ò ṣe ní èèyàn mi ò ṣe èèyàn àlùwà láàrú lásán àti Yorùbá mọ̀ tó sọ̀rọ̀ kan bí ọdún wọn ní tá a bá ta ara lé ẹni lọ́pọ̀ àti rírà lọ́wọ́n á sọ̀rọ̀ gbogbo ẹ̀ kó tó ṣe bí òwe níwájú ẹ̀yìn àwòrán ṣàṣà àwọn tí wọ́n ra wọn. ẹ̀yin mara yín mara yín. ṣé mo bá tó mo gún tán sọ̀rọ̀ tó fẹ́ sọ kí n gbọ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ. Bíọ́dún ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀hún òun lọ̀rọ̀ tí gómìnà tẹnu mọ́ yín. gómìnà ìwo. ẹ̀mú bọ̀ torí alágbẹ̀dẹ tó bá ń lórí lójú kan. ó ní nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀ ni. ó fẹ́ mú nǹkan jáde ń bẹ̀ ni. nínú ọ̀rọ̀ Yorùbá ọmọkàrẹ̀ inú àkíyèsí o wọ́n ní gbọmọ làárọ̀ fáadì. ṣé ìlò sọ títí tí àsìkò wa fi máa lọ báyìí gbọmọ ló sọ. gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi ó sì sọ ojú abẹ́ǹkó. ó sọ ọ̀rọ̀ kan ó ní gbígbé egbògi olóró igbó yìí ó ní kí wọ́n ṣe àgbékalẹ̀ òfin tó máa ṣègbè lẹ́yìn rẹ̀ torí wípé ọrọ̀ ajé la fi ń ṣòfò ẹni kan mọ̀ gbé wọ́n ń jí gbè wọ́n ń kó lọ òkè òkun àwọn wọ́n wá ń gbà wọ́n fi ń ṣe nǹkan rẹ̀ ọ̀tọ̀ fi ń ṣe pàṣípààrọ̀ fún wa. kákúfòfin tí ń di pé ó da ẹkúkú máa gbé torí pé ọrọ̀ ajé nípa gbogbo àwọn oògùn tá à ń lò àwọn nǹkan wọ̀nyí lórí rẹ̀ èrè gọbọi lórí títà rẹ̀ fún àwọn tòkè òkun náà èrè gọbọi ni ó jẹ́ ṣùgbọ́n ojú tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń wò ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ ní. ojú tí ìjọba àpapọ̀ gan fi ń wò ọ̀tọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n àgbọ́ bí ọdún ọ̀dà ojú òkú tí àwọn èèyàn ó pè tí wọ́n bá a dá sí torí ìta àrímúwárè aráalé ìhà tó bá kọ sí kálukú. kí lẹ́yìn náà rí sí. kí ni àtúnkọ sí. ilé rí sí. 081 62 51 9 mẹ́ta àti 1 081 62 51 9991. ẹnìkan ti wà ń bẹ̀ tó ń kí wa o. Bíọ́dún. Káyọ̀dé. ẹ káàárọ̀. ẹ ṣeun. Comrade Louis Ìjọlá láti Ọ̀wọ̀ ń sọ̀rọ̀. àdúpẹ́. èròǹgbà tí gómìnà rí sí nǹkan tá à ń sọ èròǹgbà rere ni ṣùgbọ́n àṣìlò fún àwọn èèyàn òun ni ò dáa tó bá jẹ́ pé nǹkan tó máa jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó gbèrú ní ìpínlẹ̀ Ondo State ẹ jẹ́ ká máa bá lọ kódẹ̀ di àbádòfin ṣùgbọ́n àwọn tó bá lò ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n lọ síbi tí òfin lọ ẹ jẹ́ káwọn náà kọ́ jìyà òfin. kó fi òṣìṣẹ́ ọwọ́ rẹ̀ fún wọn. àwọn nǹkan tó jẹ́ pé máa gbé ètò ọrọ̀ ajé wa lárugẹ mo support ẹ o ẹ ṣé. ẹ ṣeun àdúpẹ́. 08162519991. ta ló ń yọjú yìí. Bíọ́dún. wọ́n wọ ẹnìkan tó yọjú náà. wọ́n yọjú ń parí. Bíọ́dún. tọ́ ẹni bá máa pè wá ó yí rédíò ẹ̀ sísàlẹ̀ o. tàbí kẹ́ ẹ̀ pa rédíò ọ̀hún
08162519991. bí ọdún tọ. ojú òpó ìmọ̀ àwọn ọlọ́jà ìjà láyé o. ọ̀dà ojú òpó kejì 09081778793 ojú òpó kejì náà nù. Hello. bí ọdún. Káyọ̀dé. akójúmọ́. ẹ káàárọ̀ o ní Tabalógun wáyé o láti Kàrẹ́. ẹ ṣeun. gbogbo nǹkan tó lè máa mú owó wọlé fún ìpínlẹ̀ wa kò yẹ ká lòdì sí káwọn house kan lọ páàsì ẹ̀. bọ́dà tí wọ́n tún tì náà wọ́n lọ sí bọ́dà fún wa. a sọ̀rọ̀ bọ́dà sọ̀rọ̀ níbẹ̀ o. yìí tà sọ èyí tà mú ẹja àrùn kó kún náná ká tó fún máa dàbí sí. Káyọ̀dé. bí ọdún. yóò kẹ́ dípé láti lè ta bolú. ẹ ṣeun. ẹ kùsẹ́ lọ́mọ yẹn lọ́wọ́ ta o. àmín. tábà ní ká wọ ọ̀tẹ́ sọ ẹ́ ó tó sí mẹ́rin ni ó gbọdọ̀ sí. ìtó ó tó ti rà ní ló fẹsẹ̀ pọ́n lá. lóòótọ́ tábà ní ká wọ owó wà ń bẹ̀. ṣùgbọ́n tábà ní ká máa gbé lásán láì ní òfin nínú àwọn èèyàn wa wọ́n á ṣe wàá balẹ̀ àti wàá máa ṣe rán torí wọn sì fàyè gbà wọ́n gan-an kò sí ní gbogbo tí wọ́n ti lè dé kékeré náà kò máa mú bó ṣe wù wọ́n tó máa bò ó dáa tó wọ́n fọ́n fi di gómìnà wá ti sọ lóòótọ́ wọn kó gbé àgbékalẹ̀ mo sì lè máa gbìn mo sì lè máa kó lóòkè òkun ó máa fún àwọn ọkọ̀ lásán tó kò máa fi lẹ̀ wọ́n olómi òní dápò àgbàdo mọ́ òkò gbóni ẹ̀dá máa gbèsè á táwọn dáadáa máa bá fún kí wèé máa lọ́pọ̀ jù tó wọ́n dọ̀wọ́ kó bá gbóbi tó ta kalẹ̀ ó lè tó àkẹ́ dáadáa ká lè máa tẹ̀síwájú owó wà bẹ́ẹ̀ o tó bá ti ká wo owó wà bẹ́ẹ̀ kí wèrè mọ́ lọ pọ̀. Káyọ̀dé. ẹ káàárọ̀ o. ẹ ṣeun. Balógun ló ń sọ̀rọ̀. láti bo. látàkúrẹ́ ni o. ẹ ṣeun gan. ẹ lẹ́kúṣẹ́. àdúpẹ́. ọ̀nà méjì ló bọ́ sí lọ́dọ̀ tèmi. lóòótọ́ wọ́n ní ó máa mú ọrọ̀ ajé wọlé fún wa. tó bá mú ọrọ̀ ajé wọlé fún wa ṣe bí àwa ló ń gbìn ibì kan la ṣáà máa tà sí àwọn ní kán fòfin approve ẹ̀ ń bí ṣé tán bá approve ẹ̀ tó ń bí àwọn tá a fẹ́ tà fún ṣé wọn ò ní mú wọn lọ́hùn torí lamẹ́ríkà báyìí agbọ́pẹ́ ẹni tó bá gbégbó wọbẹ̀ wọ́n máa mú ẹni tó bá gbégbó wọ Saudi Arabia wọ́n máa gé lórí Indonesia wọ́n mú wọn bẹ̀ wọ́n ń pa wọ́n ṣé táwa bá gbìn bí sáà ló máa bá ara wa rà á ni àbí àwọn tòkè òkun yẹn táwa bá ti approve ẹ̀ ń bí pé káwa máa tà ó legally àwọn yẹn náà á tún approve ẹ̀ náà pé ká máa tà fún wọn legally ni abẹ́ ẹ̀rọ débẹ̀. kì í ṣàwà láàrọ̀ débẹ̀ òun náà la ṣe ti sí yín gbòòrò débẹ̀. àmọ̀ràn wo lẹ ní àti pé àkókò sí yín. Káyọ̀dé. bí ọdún. àgbọ̀ etí wa di o. orúkọ mi ni wòlíì David Solomon. ẹ̀mí bẹ láti ìlú Ọ̀kà Àkókó. ẹ ṣeun. mo gbà á ní àdúrà yóò ti gbọ́ ọpọlọ yín. àmín. ṣe rí ohun tí gómìnà wa sọ ilé ìlú ká má ṣe alàgbà rí oníkàgbọ̀ wọn níyànjú lóòótọ́ àwọn ló ti mọ bó ṣe ń lọ torí pàṣẹ mi irú ẹni tó béèrè question sí orí question yẹn béèrè ní òkè òkun táwọn ọmọ Nàìjíríà bá kó kí ní ẹjọ́ òun wọn máa mú wọn wọn lè máa pààyàn ní wọn gan ṣùgbọ́n ìbàdàn pé gómìnà wa ní pé kí a gbé ìgbésẹ̀ yìí ṣe é pé ọ̀rọ̀ yìí ó sọ ọgbọ́n kọ́ ò ó sọ gbọ́dọ̀ kọ́ ò kó lọ àkókò wa máa ṣe ẹ ṣeun. 08162519991. Hello. bí ọdún. Táyọ̀dé. ẹ kojúmọ́. ẹ kú ètò. ẹ ṣeun. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. àmín o. ìfisà apá lọ́wọ́ láti ìlú Ọ̀gbàgì. ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ sà. ṣé ẹ rí ọ̀rọ̀ tí gómìnà sọ ọ̀rọ̀ tó dára ni. ṣùgbọ́n tá a bá ní ká tẹ̀lé ní ọ̀nà kejì gẹ́gẹ́ bí ọ̀nà òfin kò ṣe ń tẹ̀lé nítorí pé tán bá wà lọ mú àwọn tó mú kinní yẹn àbí tán lọ gbìn tí wọn ò tẹ̀lé tí wọn wá gbé ìlànà kalẹ̀ láti máa tẹ̀lé alágbára ṣùgbọ́n ó yẹ kí a wá fi ojú sùnùkùn wò gẹ́gẹ́ bí àwọn àgbà tí nǹkan báwọn táwọn àgbà bá ti sọ Ọlọ́run jẹ́ kó bọ́ sí ẹ kú ètò. ẹ ṣeun àdúpẹ́ Káyọ̀dé. kéde kò pọ̀ṣù láàrin máa lórí. kájí mọ wẹ́mú bíi káyọ̀tì máa relé wa. ó dà oníyàn ẹ̀ṣẹ́ ọlọ́kà ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ńtẹ́ bá ìfẹ́ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun àdúpẹ́ o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí olóòtú àgbà àti gbogbo àtàjọ mẹ́tò ìwà lọ́lọ́kan òjò kan gbogbo ẹ̀ tí ń bẹ lódì kejì lọ́rùn azan àdúpẹ́ lọ́wọ́ yín.
Ifeanyi Chukwu Abe ṣàlàfíà ni ojú rẹ rèé ó tọ́jọ́ mẹ́ta àbí ojú rẹ rèé ó tọ́jọ́ mẹ́ta mọ́kànlélẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn fada yìí ní afẹ́rẹ́ ìyàwòrán wa wọn náà ojú rẹ rèé arí rẹ ń jẹ ta ó kọjọ́ mélòó yìí wádìí rẹ. ọdún ẹja ìmọ̀ràn ilé bí ọdún nígbà tí gbogbo ẹ̀ tẹ́ bá kù sórí ètò àdúpẹ́ lọ́wọ́ yìí o ó sì scorpion ká máa kí i pé oko ara fẹ́ra kù 2ic ilẹ̀ tí wọ́n fẹ́ filẹ̀ ṣaṣọ́bọ̀ra fún lónìí tó kọ́lọ́hún kọjá kọ́dún jìnnà sí àmì o. ó dà títí di ọjọ́ ajé tẹ́tùjọ́ ọmọ àgbọ̀ wà gbádùn ló kọ ẹnìkejì mi. Chief Commander Abiodun Ìlọrin lèmi jẹ́ aládé alẹ́lẹ́ ló kọ́ tó fi ń gbé mi lárugẹ amúlòdùn fún gbogbo ìlú Ìjẹ̀rọ̀ àti gbogbo àgbáyé káàfàtà. G5 fúnra olùkàdé lèmi jagun èdè falẹ̀ gan bàbá tó pinnu lọ́wọ́ amúlòdùn tìlú Ìjẹ̀rọ̀ àti gbogbo àgbáyé títí dé ilẹ̀ Oòduà yọdún. Káyọ̀dé kó tó dìbò yí ọ̀la. ọ̀la gangan kó tó dìbò yí ọ̀la bí ọdún ìyanu àṣẹlẹ̀. ó yẹ lọ́wọ́ àgbé mi abẹ́ ọ̀pẹ àánú já lẹ́rìí Èkìtì. lédi ọjọ́ Jímọ̀ ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà ó dára mọ́kọ́ Èkìtì.